Lásán ni Ọlọ́run fún wa láti rí oṣù. Ọlọ́run mọ̀ ọmọ láti gbé wa kalẹ̀. Ní orúkọ Jésù Kristi ẹnu ọpẹ́ wa ò ní ká. Ó dàbí ká mo fẹ́ ká kọrin sí. Mo fẹ́ ká kọrin sí kájọ sí. Mo tẹ̀ ṣiṣẹ́ jú márùn-ún. Ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó fún wa. Àwọn akọrin fẹ́ kájọ ṣe bàbá. Ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lásìkò coronavirus tọ́pọ̀lọpọ̀ ibi tí sọ́nù. Ẹgbẹ́ sọ fún mi ní àárín ọ̀sẹ̀ wípé àkábọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí àgbà fọ́tò kan ẹ̀mí òun bá ti lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Káwa náà bá gbé èèyàn á rí pé ọ̀pọ̀lọpọ̀ orí lọ́lọ́run ṣe fún wa. Olúwa sọ lọ́jọ́ wọn sọ láàárọ̀ wọ́n sọ àwọn orí sí wọn nígbà tí wọ́n wà lọ́mọdé ibi náà wà rántí ètè jẹ́ kó tí dúpẹ́ lọ Ọlọ́run lórí ìgbà tó lọ́wọ́ ṣe ọjọ́ kan mo gun mọ́tòsáìkù mo máa ń sáré gan tó jẹ́ kí n gun mọ́ni fẹ́ kọjá lórí bíríjì another mọ́tòsáìkù nílùú tèmi ti wá wọ́n máa ń pè wọ́n ní ọ̀kadà ilé máa mọ̀ bẹ̀ ọ̀kan ní orí tèmi kọjá lórí pípẹ́ ìlú eré bíi about bóyá bí 80 kilometers per hour lórí motorcycle òun wá rí èrò tó fẹ́ gbé ó ti wà níwájú mi bó ṣe yí padà nìyẹn motorcycle ẹni tí mo ti fẹ́ bá tẹ́lẹ̀ ó yí padà lójijì tó lórí èrò tó fẹ́ gbé èmi ò lè tẹ bírèkì mo là á mọ lójú títì mo rántí pé mo wá lórí tí mo sáà gbókìtì lọ ibi tí mọ́tòsáìkù mi bàjẹ́ sí àti ibi tí mo gbókìtì dé ó fẹ́ tó ìwọ̀n bàtà ẹsẹ̀ ogún tàbí kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ibi tí mo forí sọlẹ̀ sí mo rí pé gbogbo ayé ti dúdú mi ò rí kankan mọ́ ẹnìkan ló kàn sọ wípé ẹ má fọwọ́ kan o ẹ má mú pẹ̀lú agídí o ẹ má fọwọ́ kan o ẹ má fọwọ́ kan tẹ̀ bá fẹ́ kó sẹ́mi rẹ̀ ẹ má fọwọ́ kan o mo rí pé mo ń gbọ́ yìí wọ́n sì fọwọ́ kan mi tó tọ́ ìgbà tó yá bẹ̀rẹ̀ sí máa rẹ́rùn díẹ̀ ẹ wá mọ̀ nǹkan tó yà mí lẹ́nu kò wá ju ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn rẹ̀ níbi tí mo ti ṣe ni mo tẹ́ àwọn ọ̀kadà méjì wọ́n tún gbára wọn níbẹ̀
gbígbára wọn yóò tó ti tèmi tó ní mọ́tò tó sápò méjèèjì wa ló bàjẹ́ àtẹni tí mo gbá àtẹni tí ó méjèèjì kò sí wọn ò lè tún ṣe àwọn ilé wọn sì lè tún mọ́tò sápò wọn ṣe ṣùgbọ́n wọn kú. bí olúwa tó ṣe ń sọ lánàá mo wá rántí pé ṣẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé iye ẹni tó bá wù kó wà láyé lónìí wọ́n sọ pé ẹgbẹ̀rún mẹ́fà méje ni wá bílíọ̀nù mẹ́fà méje ni wá àwọn tó lọ́rùn dá sí àwọn tó lọ́rùn tó wù fi ọlọ́run kún wọ́n wà láyé ó ń ṣe ipá ẹnikẹ́ni nínú wa ó tó ká dúpẹ́ lọ́rùn àbí kò tọ́ ẹwà àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọdún yìí náà ọ̀pọ̀lọpọ̀ ti coronavirus ó ti mọ́ pọ̀lọpọ̀lọ ọmọ àwọn òdílé tó pé bàbá àtọmọ coronavirus náà àwọn mẹ́ta ìyàwó ti kú tẹ́lẹ̀ ó kù ọmọ méjì àti bàbá kan náà àwọn mẹ́ta tó kù yẹn bàbá àti ọmọ kan ti kú ẹnìkan ló coronavirus ló tẹ̀pọ̀ àwọn méjèèjì ọ̀rọ̀ wa tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ẹni bá mo rẹ̀ tó bá mi gbé Jésù gáyà ẹni bá mo rẹ̀ tó bá mi gbé Jésù gáyà ẹni bá mo rẹ̀ tó bá mi gbé Jésù gáyà o.
Jésù olóore o àmì. Jésù olóore o bàbá. Ó kú nítorí mi. Ó jìyà nítorí mi o bàbá. Jésù olóore o bàbá. Jésù olóore o bàbá. Olóore, olóore. Hallelujah. Kábíyèsí ọba mímọ́ tó gbé mi mímọ́ tó fi mímọ́ bora. Alágbára láyé alágbára nínú àwọn ọ̀run ọ̀tá gidi gbàgbà. Ìgbọ̀nba tó ló gbàgbàgbà ìtẹ́nìkẹ́sì ò lé. Bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ kí gbogbo bẹ́ẹ̀ tó máa bẹ́. Olúwa ló bàbá ló wà tó gbogbo bàbá tó wà. Ìgbà ìgbẹ́jọ́ olúwa nígbà ìgbà tí wàhálà wà wà olúwa ló wà. Ìdẹ́gbẹ́ wọn ní kẹ́kọ̀ọ́ wọn tó mọ̀ lẹ́yọ títí ayé ẹ̀ nígbà yìí. Àti tí wà ọ̀bá nígbà wọn ló máa wà títí láéláéláéláéláéláé. Àwùjọ ọjọ́ ọgọ́rùn-ún ìgbàanì kéde múlùmúlù panipani láti kíníkíní. Àbí gíga ọ̀gá kíkọ́ bàbá mi lóde títí ayé ẹ̀ nígbà yìí. Olóore olóore. Ìgbàlà olóore. Oore tó ṣe ní pọ̀ ó tó mi. Oore tó ṣe ní pọ̀ jù sí rẹ̀. Wọ́n ti jó san díẹ̀ fún. Wọ́n ti rá bàbà san díẹ̀ fún. Jésù olóore o bàbá. Jésù olóore o bàbá. Jésù olóore o Olúwa Ọlọ́run ìgbàanì ọba láíláí ọba tí ò yí padà gbé orúkọ yín ga. Ẹ̀yin lọ́lọ́run ọba ní January tí tó fi di oṣù táwa yìí ẹ̀ sì yí padà. Ẹ̀yin lẹ dá wa sí, ẹ̀yin lẹ wà pẹ̀lú wa. Ọlá yín la fi ń mí, ayé tẹ fún wa là ń gbé. A gbé orúkọ ga torí pé ẹkú káwa mọ́ ọkàn wa láàyè nírú ọjọ́ bí òní. Ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti sọnù, ọ̀pọ̀ ló ti filẹ̀ ṣaṣọ́bóra. Ọ̀pọ̀ lájọ ṣe ẹkú oríire ọdún titun tí wọ́n sí mọ́ lónìí. Adúgbò tó wípé ẹ̀jẹ̀ kí ti wá orí bẹ́ẹ̀ ẹ dùn wá nínú, ẹ fún wa láyọ̀, ẹ fi ìbùkún ní fún wa. Olúwa yìí lógo ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Àgbàdo orúkọ Jésù ẹ̀nà ọpẹ́ wa ò ní kan. Ẹ̀yin tẹ́ mú wa débí, a mọ̀ wípé ó ṣòro ṣe fún láti mú wa rí ọdún rí òpin ọdún yìí lórúkọ Jésù Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Ọdún tó bọ̀ ló ti ṣojú wa. Bá ṣe fẹ́ lọ ní ọ̀rọ̀ Olúwa máa bá wa lọ. Lórúkọ Jésù Olúwa ẹ sọ̀rọ̀ yìí sí máa ní wọn. Inú wa tó dùn lónìí inú wa ò ní bà inú ba ní jẹ́. Lórúkọ Jésù ayọ̀ yìí ẹ má ẹ̀kọ́ lókun nínú ayé wọn. Ìgbà tí a ó bá fi parí ìsìn yìí lónìí ní orúkọ Jésù Olúwa ẹ bá wà ní wa pàdé. Agbẹ́tò ìpẹ́ ti gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó bí aṣẹ́gun. Àsìkò wa ti lọ nínú ìṣẹ́jú bí oye mẹ́ẹ̀ẹ́dógún sókùn ìṣẹ́jú ta ní ọ̀nà máa sọ ọ̀rọ̀ ta fẹ́ sọ. Kókó ọ̀rọ̀ náà sì ni ìkórè ń bọ̀. Ìkórè ń bọ̀. Ẹ jẹ́ ká sọ fẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ wa pé ìkórè ń bọ̀. A ó kà nínú ìwé Gàlátíà orí kẹfà ẹsẹ̀ kẹsàn. Gàlátíà orí kẹfà ẹsẹ̀ kẹsàn. Ó kà báyìí wípé ẹ má sì ṣe jẹ́ kí àárẹ̀ ọkàn mú wa ní ṣíṣe rere. Nítorí tí a ó kórè nígbà tí àkókò bá dé bí a kò bá ṣe àárẹ̀. Ẹ má sì ṣe jẹ́ kí àárẹ̀ ọkàn mú wa ní ṣíṣe rere. Nítorí tí a ó kórè
nígbàtí àkókò bá dé tí a kò bá ṣe àárẹ̀ lórúkọ Jésù, a ò ní ṣàárẹ̀, a ó sì kó èrè lórúkọ Jésù. Ètò lọ sínú wàásù yìí mo fẹ́ sọ nǹkan díẹ̀ tí mo mọ̀ nípa ìkórè. Ìkórè jẹ́ ṣíṣe àkójọ èrè irúgbìn wa èyí tí a ti gbìn ní àsìkò kan sẹ́yìn. Ṣíṣe àkójọ èrè àwọn irúgbìn wa tí a ti ṣe tí a gbìn ní àwọn àsìkò kan sẹ́yìn. Ilé ìtòfin wípé láìsí irúgbìn kò sí ìkórè. Ìkórè sì dùn lọ́pọ̀lọpọ̀. Ìkórè dùn, ó dùn ní ọ̀pọ̀lọpọ̀, pàápàá jùlọ nígbà tí irúgbìn bá ti wà sẹ́yìn. Bàbá tí irúgbìn bá wà, ìkórè a máa dùn. Òun ní Bíbélì sọ wípé ẹni tó kó irúgbìn lọ́wọ́ pẹ̀lú ẹkún, á débẹ̀ nínú orin Dáfídì, yóò padà ru ìtí wọlé pẹ̀lú ẹ̀rín. Ìkórè dùn púpọ̀. Ní àsìkò ìkórè ẹ̀rín a máa pọ̀ dáadáa nítorí pé a ti fúrúgbìn ní àsìkò kan sẹ́yìn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àsìkò ìkórè yìí máa ń jẹ́ àsìkò ìbànújẹ́ fún àwọn ọ̀kan, fún àwọn ọ̀lẹ tàbí àwọn òròjú. Torí nǹkan méjì tí ó kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó gbìn tàbí kan fúrúgbìn, òun ni pé ẹni tó kàn ti ya ọ̀lẹ fún ara tẹ́lẹ̀, tàbí ẹni tó rojú. Ó lè máa ya ọ̀lẹ ṣùgbọ́n ó rojú àti gbìn. Àsìkò ìkórè ìbànújẹ́ ló máa ń jẹ́ fún wọn. Kí ló fà tó fi jásìkò ìbànújẹ́? Ìgbà tó bá rí ọ̀pọ̀lọpọ̀ tó ń ru ìtí wọlé, tí wọ́n kórè, tí wọ́n dùn, tí wọ́n rí bí gbogbo nǹkan ṣe lọ déédéé nínú ayé wọn, inú wọn bàjẹ́ pé báwo ni kí ti ṣe tèmi sí Olódùmarè, ìgbà wo ni ayé tèmi náà máa rí báyìí. Tàbí kó yẹ pé wọn ò rí jẹ, ẹni tó kó èrè òun rí jẹ, wọ́n tọrọ lọ́wọ́ ẹni yẹn, ìbànújẹ́ ní ó jẹ. Lásìkò tó pọ̀lọpọ̀ bá banújẹ́ yìí, wọ́n tún máa ń ṣe tánà di ẹni tí ó kórè. Wọ́n fi sọ wípé láti rí àwọn agbanipa lónìí, ṣe rí gbogbo ẹni tó wọ́n lọ fa kọ́lóṣẹ̀, inú kan mọ̀ bí wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ ni. Torí wọ́n rí bí ayé rẹ̀ ṣe ń dùn tó nígbà tó bá ń kó àwọn èrè iṣẹ́ gidi tó ṣe. Mo gbàdúrà pé lórúkọ Jésù, Ọlọ́run ní ṣe wá ní ọ̀lẹ, a ò sì ní jẹ́ òròjú débi pé a ò nílè fúrúgbìn. Gbogbo èso tí a ó sì gbìn lórúkọ Jésù, Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Irúgbìn bákan náà ìkórè nìyẹn. Bóyá irúgbìn ní bá ti ẹ̀kọ́ sọ̀rọ̀ pa ẹ̀ ká tó sọ̀rọ̀ pa àkórè, ṣùgbọ́n ó dáná. Irúgbìn a lè pe irúgbìn ní èso tàbí nǹkan tá a ní lọ́wọ́, tá a kàn mọ́ yọ̀ǹda kí nǹkan yẹn jáde kúrò lọ́wọ́ wa. Nǹkan tá a ní lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà wọn kan yẹn lè wúlò fún wa gidigidi. Bí èso ṣe rí nìyẹn, wọ́n wúlò fún wa, àwọn kankan lè lò náà ni, ṣùgbọ́n a yọ̀ǹda wọn kí wọ́n kúrò lọ́wọ́ wa. Àtúndà lè má rí wọn mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ gbà. Bí ẹgbẹ́ kí n ṣàpẹẹrẹ kan, bí ẹni tó ní àgbàdo nílé, ó sì fẹ́ràn àti jẹ túwó tàbí kó jẹ ẹ̀kọ. Ó kàn wá rò wípé wọ́n bá àgbàdo kẹ́ tó má kò yí, tí mo bá ní fi jẹ túwó, kí n ṣe túwó tàbí ẹ̀kọ nínú rẹ̀, ó má ṣe kí má rí gangan gbìn, kó wá kó àgbàdo òun jáde kó lọ gbìn. Ṣé mọ̀ wípé àgbàdo yẹn kúrò lọ́wọ́ ẹ̀, ó ti jáde kúrò lọ́wọ́ ẹ̀ pátá. Léyìí tó jẹ́ pé láàrin oṣù 2-3 ó lè má rí. Ṣùgbọ́n àgbàdo ojú oṣù 3 àbọ̀ náà lọ tí a fi kó èrè rẹ̀. Ohun tó dájú dáadáa ni wípé àsìkò tó bá kó èrè àgbàdo tó bá gbìn, ohun tí ó kó lérè máa ju nǹkan tó gbìn lọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ohun tí kò rè fi dáa ni. Ṣùgbọ́n kí ní kan fẹ́ kó yé wa, gbogbo nǹkan tí ó kúrò lọ́wọ́ wa fún tata fúrúgbìn, wọn kúrò nínú ayé wa. Ohunkóhun tó wà lọ́wọ́ wa ta lọ fúrúgbìn, ó kúrò lọ́wọ́ wa tòótọ́, àrí wọn mọ́ lọ́wọ́ wa. Ṣùgbọ́n àwọn kan yóò kúrò nínú ayé wa, torí wọ́n á rìn lọ, wọ́n á sì tún rìn padà, wọ́n á padà sínú ayé wa. Àsìkò yẹn la pè ní àsìkò ìkórè. Kí wá ní àwọn àǹfààní tí ó wà nínú kí èèyàn fúrúgbìn?
ẹ bá mi wo Kọ́ríńtì orí kejì ẹsẹ̀ kẹsàn Kọ́ríńtì kejì orí kẹsàn ẹsẹ̀ kẹwàá. Kọ́ríńtì kejì orí kẹsàn ẹsẹ̀ kẹwàá. Ó ní ǹjẹ́ ẹni tí ó fúrúgbìn ẹni tí fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín, yóò sọ yín di púpọ̀, yóò sì mú èso òdodo yín bí sí i. Ẹni tó ń fi irúgbìn fún afúrúgbìn, òun kan náà ló tó ń fi àkàrà fún ẹni tó fẹ́ jẹun. Àdúrà àpọ́sítélì Paul ni pé ẹni bẹ́ẹ̀ yóò fi irúgbìn fún wa, yóò sì sọ wá di púpọ̀, yóò sì mú èso òdodo wa bí sí i. Níwọ̀n ọba àgbà tó bá ti fún wa ní irúgbìn, kí ni ó ṣẹlẹ̀? Irúgbìn tó fún wa tá a sì gbìn, àdúrà tó wà nínú rẹ̀ ni wípé àwọn èso tá a gbìn yóò bí sí, yóò pọ̀ sí. Kíní kan tí mo jẹ́rìí Ọlọ́run sí tí yóò sì ní yípadà, Ọlọ́run ní yípadà lórí ẹ̀ lọ́la, òun ni wípé ẹnikẹ́ni tó bá fúrúgbìn yóò ká. Ṣé rí ọ̀rọ̀ ìfúrúgbìn kò ń ṣe ọ̀rọ̀ mo fẹ́ kórè, kò ń ṣe ọ̀rọ̀ àdúrà mọ́. Ó dàbí ká ní nǹkan tí Ọlọ́run ti ṣètò rẹ̀ tó ti wà ní. Bẹ́ẹ̀ bá gbàdúrà tó bá fúrúgbìn, ẹ jẹ́ òpin yóò kórè. Kẹ́nìkan wá sọ pé òun àdúrà gbà kò fúrúgbìn, kò lè kó nǹkan kan o. Bí aláìgbàgbọ́ tí ò gba Ọlọ́run gbọ́ rárá tó bá mọ̀ láti fúrúgbìn yóò kórè. Ṣùgbọ́n onígbàgbọ́ tó gba Ọlọ́run gbọ́, tó lè gbàwẹ̀, tó lè gbàdúrà, tó lè ṣiṣẹ́ ìrere tí ò fúrúgbìn rárá, kò tí ẹjọ́ Ọlọ́run, ọmọ Ọlọ́run tí ò jọ Ọlọ́run, kò lè kó èrè kankan rárá. Ìkankan tó kọ́kọ́ wà nínú ìfúrúgbìn tí Ọlọ́run ti ṣètò rẹ̀ sílẹ̀ ní pé ẹnikẹ́ni tó bá fúrúgbìn, tó bá fi lè gbìn kankan, yóò so èso, yóò sì pọ̀. Wà ìyẹn ti dájú, ó sì lè má nílò àdúrà rárá. Ṣé rí àdúrà tákà máa ń gbà fún irúgbìn wa láwọn ọ̀pọ̀lọpọ̀ gbà ní pé Olúwa ṣàánú mi, má jẹ́ kí èkúté ilé ó jẹ èkúté nìkan kọ́, àwọn olómọ́ wà nínú oko bí ọ̀yà, ọ̀kẹ́rẹ́, àwọn ọ̀bọ, wọ́n lè lọ ba irúgbìn jẹ́, àwọn kòkòrò lè ba irúgbìn jẹ́. Ṣé níbi tá ti nílò àdúrà nìyẹn? Olúwa má jẹ́ kí kòkòrò ba irúgbìn mi jẹ́. Ṣùgbọ́n àdúrà wípé Olúwa jẹ́ kí n kórè láì fúrúgbìn, kò ń ṣàdúrà, torí kò sí èrè kankan tí irú ẹni bẹ́ẹ̀ fẹ́ kó. Ọlọ́run ti fún wa nírúgbìn. Apọ́sítélì Paul ní Ọlọ́run ti fún wa ní irúgbìn, tá bá sì gbìn yóò mú èso rẹ̀ pọ̀ sí i. Àwọn àǹfààní mẹ́ta ló wà nínú kéèyàn gbìn. Àǹfààní àkọ́kọ́ ni pé ìkórè òde. Ẹnikẹ́ni tó bá gbìn, ìkórè máa dé lẹ́yìn rẹ̀. Tí ìkórè bá sì ti dé, nǹkan mẹ́ta ló mú lọ́wọ́. Àkọ́kọ́ ni pé jíjẹ àti mímu yóò pọ̀ sí. Wọ́n ti ìgbà tí a wà ní kékeré, bàbá mi máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ dáadáa, nǹkan méjìlá máa ń gbìn: àgbàdo àti iṣu. Ní àsìkò ìkórè, ṣe rí àgbà àwọn tó máa bá wa bẹ́ ṣubú ṣe lùbọ́ ni, ìlùbọ́ dẹ̀ máa kún inú ilé tí wọ́n máa tà. Ibẹ̀ náà ni èlùbọ́ tí a máa jẹ tí ọdún tó fi yípo di àsìkò kórè, ó tún wà nínú ilé. Bàbá mi fẹ́ràn láti máa bùyàn ní nǹkan. Àwọn tí ó kàn jẹ́ pé ogun tó wá kí wọn láti gba iṣu, láti gba èlùbọ́, láti gba àgbàdo ni wọ́n kàn wá yà kí wọ́n ti mọ̀ pé táwọn bá ti lọ. Mi ò lè pè wọ́n lọ́lẹ̀, ṣùgbọ́n lẹ́ni wọ́n torọ́pọ̀lọpọ̀ tó wà bá mi lọ́jọ́ orí, wọ́n sì tún wá ń gba èlùbọ́ lọ́wọ́. Lásìkò ìkórè, oúnjẹ, nǹkan jíjẹ yóò pọ̀ sí nínú ilé dáadáa.
ìyẹn ti yé ní nǹkan àkọ́kọ́. Ẹ̀kejì ni wípé ìsinmi ó wà lẹ́yìn làálàá ta ti ṣe sẹ́yìn. Ṣe lásìkò kórè tá a bá ti kórè tán, ìsinmi máa ń pọ̀ rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ kí àsìkò ìfúrúgbìn mi kò tó dé, ìsinmi máa ń dé. Ṣẹlẹ̀ tó bá fúrúgbìn dáadáa, ó dájú wípé yóò ní ìsinmi. Ẹni tó bá fúrúgbìn dáadáa yóò ní ìsinmi. Àwọn tí ò ní ìsinmi títí ó fi di ọjọ́ alẹ́, ẹ lọ kíyèsí irúgbìn wọn nígbà tí wọ́n wà lọ́dọ̀. Ìkẹta ni wípé owó tún pọ̀ sí lọ́wọ́. Owó máa pọ̀ sí lọ́wọ́. Ẹsẹ̀ kọkànlá nínú Kọ́ríńtì kejì, orí kẹsàn-án, ẹsẹ̀ kọkànlá ní bẹ́ẹ̀ ni a ó sì sọ yín di ọlọ́rọ̀ nínú ohun gbogbo. A ó sọ yín di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́. Ìlàwọ́ tó tí ìlàwọ́ túmọ̀ sí bí ni ẹ ti fúrúgbìn, ẹ ti jẹ́ kíkiri kúrò lọ́wọ́ yín. Ìyẹn tó tún mú ọrọ̀ wá sínú ayé wa. Òun ni nǹkan kẹta, ẹni tó bá fúrúgbìn dáadáa lásìkò ìkórè, owó máa wà lọ́wọ́ wọn tàbí wọ́n á lọ́rọ̀ sí. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé bí ìkórè ṣe wá dára tó yìí, kò ṣe pé ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí. Bí ìkórè ṣe dára tó tá a ṣe sọ gbogbo nǹkan tó dá nínú ìkórè, gbogbo èèyàn kan ló lẹ́tọ̀ọ́ sí ìkórè. Ẹni tí ò bá fúrúgbìn kò lè kórè. Àwọn tó fúrúgbìn ò lẹ́tọ̀ọ́ sí ìkórè. Ní orúkọ Jésù, ìkórè adé fún wa. Mo fẹ́ ká sọ lẹ́yìn tó jókòó lẹ́gbàá pé ìkórè ní bọ̀. Gbogbo ẹ̀kọ́ ló máa kórè. Òdodo tó wà bẹ́ẹ̀ ni. Àwọn tó bá ìwọ̀nba, àwọn tó bá fúrúgbìn lásán, àwọn ni wọ́n kórè. Tá bá ṣàkíyèsí irú oṣù táwa yìí, ló ṣe sọ̀rọ̀ nípa ìkórè. Láti oṣù tó ọ̀sẹ̀ díẹ̀ tó kẹ́yìn oṣù kẹsàn-án, oṣù kẹwàá, oṣù kọkànlá àti oṣù kejìlá, àsìkò ìkórè ni. Àsìkò ìkórè ni. Bẹ́ẹ̀ náà ni mo rí ìkórè yìí gangan nínú ẹ̀mí. Yàtọ̀ sí ìkórè ti àkórè iṣu, àkórè àgbàdo, àkórè gbogbo nǹkan, àkórè ata àti tòmátò. Mo rí ìkórè nínú ẹ̀mí. Àwọn èèyàn wọ́n rí ìkórè nínú ayé wọn láàrin oṣù méjì tó kù yìí. Ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa rí torí jẹ́rìsí agbára Ọlọ́run, tẹ bá rí jẹ́rìsí agbára Ọlọ́run ní jẹjọ. Ẹ rí pé ìkórè ti ń wọnú ayé ọ̀pọ̀lọpọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kórè iṣẹ́ ọwọ́ wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wa ó sì tún kó èrè ní àìpẹ́ yìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù a ó kórè. Ìkórè yẹn, ìkórè ló sì jẹ́ fún wa. Ṣùgbọ́n àwọn mi ò ní lérè lára láti kú. Àwọn mẹ́ta tí mo rí nìyí. Mo rí àwọn kan wọ́n ti yọ̀ nínú ìkórè. Sórí àwọn míì tí wọ́n ti fẹ́ wọ́n múra lọ́wọ́ àti kórè, wọ́n á sì kórè gidigidi. Ṣùgbọ́n àwọn kan wà tí ò tẹ̀ ní rere kó rárá, torí wọn fúrúgbìn. Kí lèrè kan tí wọ́n kó èrè irúgbìn wọn sínú ìjọba Ọlọ́run àti irúgbìn wọn sínú iṣẹ́ Ọlọ́run. Èrè tí ọ̀pọ̀lọpọ̀ ń kó lọ́wọ́lọ́wọ́ ni, èrè tí ọ̀pọ̀lọpọ̀ sì tún kó ni. Yàtọ̀ sí èrè iṣẹ́ ọwọ́ wa, àwọn iṣẹ́ tá ń ṣe níta tí gbogbo ayé ò rí. Èrè kan tún wà tí àwọn èèyàn kó lọ́wọ́lọ́wọ́ tí àwọn kan sì tún kó táwọn kan sì ní kó nínú rẹ̀ rárá. Òun ni irúgbìn wa tá gbìn sínú ìjọba Ọlọ́run àti irúgbìn wa tá gbìn sínú iṣẹ́ rẹ̀. A lè rí gbogbo, ojú wa lè papọ̀, ojú wa lè gúrégé, a lè ríra wa dáadáa wípé amọmọ irúgbìn tó lè kó, ọmọ irúgbìn tó láti ẹ̀lé tanra wa jẹ. Ṣùgbọ́n Gálátíà orí 6 ẹsẹ̀ 7 ó ní ẹnikẹ́ni ò lè gan Ọlọ́run nítorí ohunkóhun tí ẹ̀yin bá fúrúgbìn òun ṣe rí nínú gbogbo nǹkan tí a lè dọ́gbọ́n sí láyé. A lè dọ́gbọ́n sí irúgbìn wa níwájú Ọlọ́run. Torí gbogbo nǹkan tá bá fúrúgbìn
òun gangan láàka Ọlọ́run ti fi àṣẹ sínú rẹ̀. Ó ṣe nǹkan tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn. Olúwa fi jẹ́ kí èso mi ó jẹ́ kí irúgbìn mi ó mú ìkórè jáde. Àdúrà yóò fi bẹ́ẹ̀ pọn dandan. Torí Ọlọ́run ti fi àṣẹ síbẹ̀. Òun la sọ níbí kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run. Ìdítà sí lè fi gan Ọlọ́run ní pé nítorí Ọlọ́run ti fi àṣẹ sí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn ní ó ká. Àlọ́nà mìíràn a kò lè gan Ọlọ́run, ẹnikẹ́ni tí ò bá fúrúgbìn kò lè ká nǹkan kan. Tí a bá rí ẹni tí ò ti fúrúgbìn nínú wa, àsìkò tí ìpẹ́ ní ìròyìn ayọ̀ tí mo fẹ́ fún wa lónìí, tá àti ìfúrúgbìn kankan sínú ìjọba Ọlọ́run rárá, tàbí síṣẹ́ Ọlọ́run, ibikíbi tí Ọlọ́run bá fi wá sí ibikíbi tó wù ká wà, kò tí ìpẹ́ jù, a sì lè fúrúgbìn tó ló sì kù oṣù méjì tó pé kọ́dún yóò tó parí àwọn àsìkò ìkórè, a sì lè fúrúgbìn. Tàbí tí a bá rí ẹni tí kódà tí Ọlọ́run ti fún ní tó ti rí ìkórè tí kórè ti wọlé tó sì tún fẹ́ kórè sí, a tún lè fúrúgbìn sí. Bí a bá ṣe fúrúgbìn sí ohunkóhun tí a bá fúrúgbìn, òun láàkà. Ohunkóhun tí a bá fúrúgbìn, òun láàkà. Àwáwí kan tí àwọn olè tàbí ká pè wọ́n, ẹ má tẹ̀kì kíkẹ́ máa ń gbìyànjú ní pé wọ́n lólè, tó dẹ́ni tí ò bá fúrúgbìn bí ikú máa jẹ Ọlọ́run lólè náà. Àwáwí kan tí àwọn ọ̀lẹ àti àwọn òròjú tán sábà máa ń wí lọ́pọ̀lọpọ̀ gbà ní pé kò sí rúgbìn lọ́wọ́ mi, mi ò ní kí mo fẹ́ fúrúgbìn, kò sí rúgbìn kankan lọ́wọ́ mi. Kó tó pẹ́ jù, ẹ bá mi sọ fún orí pé àwáwí asán ni. Ó fẹ́rẹ̀ má sí ẹnikẹ́ni nínú ayé tí Ọlọ́run fún ní irúgbìn. Nínú ìtàkà nínú Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 10, ó ní ìjẹ́ ẹni tí ó fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ, léyìí tó kàn rí pé Ọlọ́run kò sẹ́ni tí Ọlọ́run ò fún ní irúgbìn àfi ẹni tí ò bá ní fúrúgbìn lókù. Gbogbo apáta òun ni Ọlọ́run fún ní irúgbìn, ṣùgbọ́n a kò tí ì pẹ́ jù láti fúrúgbìn ká lè kó èrè. Kò tí ì pẹ́ jù, oòrùn tó kù yìí lókè yìí, Yorùbá ní ó sì tó aṣọ gbẹ. Ọlọ́run á fún wa ní ẹ̀mí láti lè fúrúgbìn. Ọlọ́run á fún wa ní ẹ̀mí láti lè fúrúgbìn. Àkókò púpọ̀, ó ṣeéṣe kí ìwàásù yìí tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kan fún wa, ẹ̀kọ́ kan, àwọn ẹ̀kọ́ méjì, kété ẹ̀gbẹ́ ní ẹ̀kọ́ méjì tí a lè kọ́ nípa fúrúgbìn. Àkọ́kọ́ ni ibi tí mo ti kà tẹ́lẹ̀, Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. Ó ṣùgbọ́n èyí ni mo wí fún yín wípé ẹni tó bá fúrúgbìn kíhún ni yóò ká, ẹni tó bá fúrúgbìn púpọ̀ ni yóò ká. Ìkejì nínú òfin irúgbìn nìyẹn. Ṣé kò ń ṣe àdúrà, Ọlọ́run ti parí iṣẹ́ lórí ẹ̀. Ìka àkọ́kọ́ tọ́lọ́run parí iṣẹ́ lórí ẹ̀ ní pé ohunkóhun tí a bá fúrúgbìn òun láka lérè. Nítorí èyí tó túmọ̀ sí wípé tí a bá gbin àgbàdo, tá bá fẹ́ kó èrè, àgbàdo náà lákó lérè. Ẹni tó bá sì gbin iṣu, nígbà tó bá fẹ́ kó èrè, iṣu náà ló tún kó lérè. Gàlátíà orí 6 ẹsẹ̀ 7, ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni ó ká. Ẹ̀kejì, ẹ̀kọ́ kejì lélẹ́yìn Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. Ó ní ṣùgbọ́n èyí ni mo wí fún yín, ẹni tó bá fúrúgbìn kíhún ni yóò ká. Ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká.
ṣe rí nínú gbogbo nǹkan tí Ọlọ́run ní gbogbo ìgbà tí Ọlọ́run máa ń bèrè kan lọ́wọ́ kò ń fi gbèdéke sí. Ọlọ́run sọ pé kẹ́nikẹ́ni ó má fúrúgbìn kiri nítorí Ọlọ́run sọ pé nìyẹn tó bá wù mí mo lè fúrúgbìn kiri. Ìhun tó wà lẹ́yìn ni wípé kiri náà ni màá ká láti fúrúgbìn kiri yẹn kò ṣe wàhálà níwájú Ọlọ́run bẹ́ni kò bá ẹnikẹ́ni jà kó fúrúgbìn kiri. Ìgbà tí èrè bá dé kiri náà ni ó kà. Ọlọ́run ò sì ní sọ fún ẹnikẹ́ni pé dúró èyí tó fúrúgbìn ti fúrúgbìn púpọ̀ jù. Tó bá fúrúgbìn púpọ̀ ìgbà tó bá di pé yóò ká èso púpọ̀ náà ni ó ká. Ẹ̀kọ́ kejì tó wà nínú fífúrúgbìn nìyẹn. Ẹ̀kọ́ kẹta òun la rí nínú orin Dáfídì orí kẹrìndínlógóje àádóje ẹsẹ̀ karùn-ún àti ẹsẹ̀ kẹfà. Àwọn tó ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Mo fẹ́ fi dá lójú pé láti fúrúgbìn Bíbélì jẹ́ ká mọ̀ wípé kò ṣe nǹkan tó rọrùn. Àti fúrúgbìn ó dùn ó rárá. Tí fúrúgbìn kò dùn kò ń ṣe ayọ̀ la máa fi fúrúgbìn lọ́pọ̀lọpọ̀ gbà. Ṣùgbọ́n ìdùnnú tó wà bẹ̀ ni pé ìgbà tí wọ́n bá ń fi ẹkún rìn lọ tí wọ́n sì gbé irúgbìn wọn dání pẹ̀lú ẹkún torí nǹkan kí ní ẹ̀fẹ́ kúrò lọ́wọ́ wọn ọ̀sùn ìgbà tí ó padà. Ẹ wá wò yóò fi ayọ̀ padà wá ìgbà tí kí ní ẹ bá dé ayọ̀ yóò jẹ́ nítorí nǹkan tí wọ́n kó lọ́wọ́ gbà tí wọ́n lọ tí wọ́n sunkún rìn lọ ìgbà tí ó bá padà dé ìtí ni wọ́n rù wọlé yóò sì rú ìtí wọlé. Ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. Ìgbà tẹ́ni yìí ń lọ ẹni tó ń fi ẹkún rìn lọ ó sì gbé irúgbìn níbo ló gbé sí ọwọ́. Ìgbọ́gbà tó padà bọ̀ tí irúgbìn tó di ìkórè báwo ló ṣe ó rù ní kò ṣe kú sọ́wọ́ mọ́ ó ti dẹrù. Ìgbà tó dẹrù yẹn kí ló wá báwo ló ṣe wá rí pẹ̀lú ayọ̀. Ṣùgbọ́n gbà tó ó lọ pẹ̀lú ẹkún. Ẹ̀kọ́ kẹta tó wà nínú irúgbìn nìyẹn. Irúgbìn ó ṣeéṣe kó má jẹ́ nǹkan tí èèyàn lè fi ẹ̀mí fi sílẹ̀. Ohun tí àwọn òròjú àti ọ̀lẹ ògùn nìyẹn. Wọ́n bá tún ronú gbàgbà kí n fi eléyìí sílẹ̀ báwo bó ṣe lẹ́ ṣe ayé tó bá fi sílẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ fi sílẹ̀. Ẹ wo obìnrin opó nǹkan tó kù lọ́wọ́ ẹ̀ tó fi sílẹ̀ kò mọ̀ pé kò fi ẹ̀mí fi sílẹ̀. Mo gbọ́ nípa obìnrin kan ní ìtàn yẹyẹ májèké sọ̀tàn yìí lónìí tó gùn díẹ̀. Ṣùgbọ́n mo gbàdúrà ní orúkọ Jésù ẹ̀mí láti lè fúrúgbìn Ọlọ́run òfin fún wa. Èrè pọ̀ nípa irúgbìn torí ayọ̀ àti rírù ìtíwọlé òun ni. Níparí, kí ni àwọn kan tá a pè ní irúgbìn kan tá a lè sọ pé a lè fúrúgbìn sínú Ọlọ́run? Nǹkan àkọ́kọ́ òun ni ayé wa àti àkókò wa. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ráyè tọ́lọ́run mọ́ lónìí wọ́n sì fẹ́ kọ́lọ́run ráyè títí wọn. Wọ́n fúrúgbìn síbẹ̀ ṣùgbọ́n wọ́n retí ẹni tó tẹ̀tù sọ wípé mo gbàdúrà Ọlọ́run ò gbàdúrà ni àsìkò tó dúpọ̀ nílò Ọlọ́run ló ṣe gbàdúrà. Ọlọ́run ò rí Ọlọ́run ò rí irú wọn, Ọlọ́run ò rí wọn lò, àwọn tó fẹ́ lọ Ọlọ́run kò ní ṣeéṣe. Torí ohunkóhun tí a bá fúrúgbìn òun lè gan Ọlọ́run ọkọ̀ iṣẹ́ tá lè tán jẹ́. Ẹlòmí ò ráyè Ọlọ́run. Tá bá fi ayé wa fúrúgbìn sínú iṣẹ́ Olúwa tàbí sí ìjọba Ọlọ́run náà ráyè títí wa a ó ká èrè rẹ̀. Ẹ̀kejì òun ni àdúrà. Ẹ jẹ́ mọ̀ wípé irúgbìn ńláńlá ni àdúrà. Èmi ò bóyá ó lè ti ṣẹlẹ̀ sẹ́yìn torí àwọn àsìkò kan wà tá tẹ́nu tí ẹni lè gbàdúrà wọn.
àwọn àdúrà tá ti gbìn sẹ́yìn àwọn ló ṣiṣẹ́ fún wa. Àkókò mi máa ń wà tọ́pọ̀lọpọ̀ tí ẹ nígbà kò tí ẹ àyè àdúrà ò tí ẹ yọ wọ́n. Ó fẹ́ gbà ṣùgbọ́n kò lè gbà. Ṣùgbọ́n àwọn àdúrà tó ti wà tí ó ti gbà sẹ́yìn tó ti fi dìrọ̀ mọ́ Ọlọ́run ló ṣiṣẹ́. Onígbàgbọ́ tí ò bá lè gbàdúrà ọ̀lẹ ni, òròjú sí kò ní irúgbìn lọ́wọ́ tó fẹ́ fún Ọlọ́run. Ìkan náà ta tún lè fi fúrúgbìn òun ní orí ìyìn àti ọpẹ́. Ẹlòmíràn mọ̀ bọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èyí tọ́lọ́run ò tí ì ṣe ní ó máa rántí. Gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe kò tiẹ̀ rántí, ẹlòmíràn ò tiẹ̀ kò rí bí oore. Ohun kan tí mo máa ń ronú lójoojúmọ́ tí mi ò sì lè má sọ, ó fẹ́ dàbí ká ní bí ìdá ọgọ́rin kí ni 80 ìbọ́gọ́rin náà inú ìdá ọgọ́rin nínú ọgọ́rin ìwàásù mi kò lè má jáde. Òun ni wípé ẹni tí ò bá ronú kò lè mọ̀ wípé oore ni Ọlọ́run ṣe fóun tóun fi jí ní ọjọ́ tó wà láàyè. A kìí sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún a kìí rántí. Ṣùgbọ́n mi ò tí ra mọ́tò, mi ò tí ìkọ́lé, mo fẹ́ pààrọ̀ ṣẹ́, mo fẹ́ wáṣẹ́ titun mí sí gbogbo tí a máa ń rántí nìyẹn. Èyí tọ́lọ́run tí ì ṣe òun la máa ń rántí. A kìí rántí oore tó ṣe fún wa nípa àti ẹ̀wà láàyè. So ìdúpẹ́, ká dúpẹ́ lọ́lọ́run, ká kọrin yìí, à ń fúrúgbìn ní nǹkan tí a sì lè ká tí Ọlọ́run jẹ́ ká ká èrè rẹ̀. Nǹkan tó kẹ́yìn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ parí ohun ìní wa. Ẹlòmíì fẹ́ràn Ọlọ́run, ó fẹ́ràn Ọlọ́run dáadáa, ṣùgbọ́n kìí ṣe pẹ̀lú ohun ìní o. Ebi ò kí ní bẹ́ wàásù lórí kéyìn fún Ọlọ́run ní ohun ìní. Wọ́n máa sọ pé torí olúwàásù òun ní nǹkan ó dàbí ká ní owó rẹ́ǹtì ilé ẹ̀rọ ti fẹ́ dì ló ṣe ń sọ̀rọ̀ nípa fífọ́lọ́run ní ohun ìní. Ṣùgbọ́n torí kó bá àsìkò ìkórè wa ni ẹni tí ò bá mọ̀ àti fún Ọlọ́run ní ohun ìní rẹ̀ kò lè rí púpọ̀ ohun nígbà lọ́wọ́ Ọlọ́run, torí kò fúrúgbìn sí payẹ. Ẹ tó bá fúrúgbìn nípa àdúrà yóò kó èrè nípa àdúrà lọ́dọ̀ Ọlọ́run. Àbíkílàkà nínú Gálátíà oríkẹfà ẹsẹ̀ keje, ohunkóhun tí a bá fúrúgbìn òun láǹkà. Ọ̀pọ̀lọpọ̀ tó sì ń gbàdúrà fún ìbùkún lónìí, Olúwa bùkún fún mi, Olúwa bùkún fún mi, torí ipa àbùkún fún Ọlọ́run ni. Tá bá fún Ọlọ́run ní ìbùkún àgbìn ni, ìbùkún yẹn Ọlọ́run ò ní jẹ wá, ló dá padà sínú ayé wa. Lágbára Ọlọ́run máa tẹ̀síwájú nínú orí ọ̀rọ̀ yìí. Gbọ́n mo gbàdúrà pé ní orúkọ Jésù ìkórè tó dé yìí gbogbo alákórè nínú rẹ̀. Gbogbo àwa tí a ní nǹkan láti kórè àtàríta àti tàà ní ohunkóhun láti kórè lórúkọ Jésù gbogbo alákórè. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa irúgbìn tá a gbìn tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí gbìn sí. Kò sì tí pẹ́ jù torí ìkórè sì tẹ̀síwájú títí ọdún fi parí ní orúkọ Jésù Kristi. Àsìkò kórè yìí ò ní fò wá run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run wípé Olúwa irúgbìn tẹ́ fún mi tí mi ò tiẹ̀ mọ̀ pé mo ní. Oore ọ̀fẹ́ láti lè lo irúgbìn yìí láti lè fúrúgbìn sínú yín, Olúwa ẹ fi fún mi. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. A sọ fún Ọlọ́run pé ó wù èmi náà kí n kórè lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Oore ọ̀fẹ́ láti lè fúrúgbìn kí n fi kórè, Olúwa ẹ gbé wọ̀ mí, Olúwa ẹ fi fún mi, Olúwa ẹ fi fún mi. Ẹ jẹ́ ká fi kún wípé mo gbọ́ nípa pé ìkórè ń bọ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n nípin nínú rẹ̀, ẹ jẹ́ kí n nípin nínú ìkórè tó ti dé lórúkọ Jésù Kristi. Olúwa ẹ jẹ́ kí n nípin, ẹ jẹ́ kí n nípin nínú ìkórè yìí. Ẹ má yẹ kó fò mí dá, Olúwa ẹ jẹ́ kí n nípin nínú rẹ̀. Ẹ ràn mí lọ́wọ́, ẹ jẹ́ kí n rí tèmi ṣe lásìkò ìkórè náà. Torí pé láìpẹ́ ìjẹ́rìí sí agbára Ọlọ́run yóò pọ̀ sí. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa ẹ fún mi ní ìjẹ́rìí sí agbára, ẹ jẹ́ kó wà lẹ́nu ti tèmi náà.
bá ṣe gbàdúrà yẹn lọ́jọ́ kẹ́yìn ní ìjẹjọ ó yẹ kó sì bá fún wa ní sọ fọ́lọ́ pé mo fẹ́ jó ijó mi pẹ̀lú ìjẹ́rìísí agbára yín. Olúwa mo fẹ́ kọ orin mi pẹ̀lú ìjẹ́rìísí agbára yín. Olúwa ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa ẹ fi ọ̀rọ̀ yíyé wa sí. Lórúkọ Jésù ọ̀rọ̀ yóò sì ní kẹ́ ìpalára fún wa. Ọ̀rọ̀ yìí lórúkọ Jésù yóò tún ayé wa ṣe. Bá a ṣe ń lọ nínú oṣù titun àti ọ̀sẹ̀ titun tá a mú yìí, Olúwa ẹ máa bá wa lọ. Ọlọ́run ìgbàlà ìbùkún yín látòkè Olúwa ẹ rọ̀ òjò rẹ̀ sí wa. Gbogbo tá a dá wa lé ló yọrí sí eré. Gbogbo tá a fi ẹsẹ̀ wa tẹ̀ Olúwa ẹ gbàbẹ̀ fún wa. Bá a ṣe ń fúrúgbìn lórúkọ Jésù ẹ jẹ́ ká kórè púpọ̀ nínú rẹ̀. Àti pé ẹ̀mí láti fúrúgbìn nítòótọ́ Olúwa ẹ fi fún wa. Agbẹ́sọ̀ pé ti gbọ́ àdúrà wa. Lọ́jọ́ mẹ́jọ Olúwa ẹ dá wa padà síbí. Tá a bá ti ń bọ̀ pẹ̀lú ìjẹ́rìísí agbára ẹ̀mọ́ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Lórúkọ Jésù. Mo kí o gba kú ìfarabalẹ̀. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò bùkún fún wa. Ní agbára Ọlọ́run ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí, inú ìjọ láti ní ìsìn ẹ̀kọ́ Bíbélì. Ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yàtọ̀ tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ́hùn. Inú ìjọ láti máa ṣe ẹ̀kọ́ Bíbélì ní aago 7. Ní àwọn ọ̀sẹ̀ méjì tó kù lẹ́yìn rẹ̀ lọ́hùn ní ẹ̀kọ́ Bíbélì wa máa jẹ́ orí afẹ́fẹ́. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run aṣọ ìwájú àwọn ọjọ́ yẹn. Mo fẹ́ rán wa létí wípé ohun tó bá mọ́ láti fún Ọlọ́run ẹ jẹ́ kí arántí fi sí inú ìgbà ọ̀rẹ́ kí a tó lọ. Ìjà ẹnikẹ́ni tí a bí ní oṣù kẹwàá níbí tí ò sí nínú àwọn ìsìn mẹ́ta tó ti kọjá lọ. Ṣàrẹ́ ẹnikẹ́ni níbí tí a bí lóṣù kẹwàá tí ẹni ò sí nínú àwọn ìsìn mẹ́ta tó ti kọjá lọ kò sí. Lórúkọ Jésù Ọlọ́run á mú wa gbòòrò sí. Ẹ jẹ́ kí a rántí láti máa gbàdúrà fún ìjọ ìsìn Yorùbá wa pé kí Ọlọ́run mú wa dàgbà sí. Ọlọ́run sì gba ilẹ̀ yìí fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.